maturity náà ni ká pè wípé ọmọlára pé ó ní? Ṣé maturity ni nípa pé ó gbà kí ex fiancé ọkọ ẹ̀ àti ọkọ ẹ̀ kí wọ́n tún jọ máa sọ̀rọ̀ papọ̀ àti fún òun gangan alára rẹ̀ láti jẹ́ best friend sí ex fiancé ọkọ titi ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé maturity náà ni ká pè ní àbí kí ni kí á pe ìwà yẹn? Because ọmọlára padà sọ pé ìwà àgàn ni ìwà náà. Kí ni ẹ̀yin rí sí ìwà tí ọmọlára wù nínú sinimá Mofẹ́? Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Fún ẹ̀yin tí ẹ̀ ń wo fídíò wa, movie tí a fẹ́ máa ṣe review ẹ̀ ní èní, òun ni Mofẹ́. Movie tí actress Dámilọ́lá Òní tí wọ́n produce, tí ó dẹ̀ wà ní orí Dámilọ́lá Òní TV ní orí YouTube. Ẹ jẹ́ kí a lọ wò ó fún àwa tí a ti wò ó àti fún àwa tí a ti wo movie náà. Ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú movie Mofẹ́? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ọ̀rẹ́ bí Túndé ní gbogbo ayé àwọn ọkùnrin. Ṣàṣà ni ọkùnrin tí kò kí ń ní ọ̀rẹ́ bí ti Túndé tó jẹ́ pé ìmọ̀ràn òdì ni wọ́n máa ń mú wá. Àti fún ìwà, ṣé ẹ̀yin ò rí pé orúkọ rẹ̀ ó rò ó ní ìwà? Torí pé bó jẹ́ ẹlòmíràn ni yóò continue ìbáṣepọ̀ tó wà láàrin wọn àti ex fiancé tẹ́lẹ̀tẹ́lẹ̀, á tún continue rẹ̀. Àmọ́ torí pé ó ní ìwà gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ṣe rò ó, kò ṣe eléyìí. Ẹ wo àròyé ò kágbọ̀n. Ẹ jẹ́ kí a lọ wo Mofẹ́ ní orí YouTube channel Dámilọ́lá Òní fún àwa tí a ti wò ó, kí a lọ kọ́ ẹ̀kọ́. Movie náà ṣe pàtàkì púpọ̀, pàápàá jùlọ fún obìnrin láti fi lè kọ́ ẹ̀kọ́. Ó ṣe pàtàkì fún ọkùnrin náà láti fi lè tún kọ́ ẹ̀kọ́ náà pẹ̀lú. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button láti fi lè máa rí àwọn movie review ní ìgbàkúgbà tí a bá jù wọ́n sílẹ̀. A sì gbàládùra pé ojú, etí àti ọwọ́ èyí tí ẹ lò láti fi máa gbọ́, láti fi máa rí àti láti fi máa tẹ subscribe button náà, ìkankan nínú wọn kò ní dìbàjẹ́ ní àṣẹ Elédùmarè.